Hallelujah. Hallelujah. Children of God. Hallelujah. Ẹ̀yin tèmi ní diaspora. Ẹ̀yin tèmi tẹ́ bá ti ń gbọ́ mi báyìí inú yín máa ń dùn ni ayọ̀ ẹ̀ dẹ̀ máa kún. Ayọ̀ ẹ̀ dẹ̀ máa kún sí ní gbogbo ìgbà ni ní àṣẹ Ọlọ́run. Ẹ ní gbégbìn bẹ́ẹ̀ ni ẹ ní gbésìn. Ẹ ní kú sájò. Gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún yín tó múnú yín dùn ayé ò ní bàjẹ́ o. Ẹ máa share program yẹn share kíákíá ẹ share mi ò ní pẹ́. Ẹ̀yin tèmi èmi náà mo jẹ́ tiyín ẹ̀yin tèmi ní diaspora mo fẹ́ lọ sí New York ní ọjọ́ Sunday ní Promised Land. Tẹ́ jẹ́ tèmi tó dẹ̀ jẹ́ pé ẹ wà ní New York Satellite ni o àbí ẹ wà ní Long Island Bronx Brooklyn Philadelphia mo fẹ́ kí ẹ pàdé mi bẹ̀. Ìkórè Promised Land yẹn báyìí àjọ máa jọ pò ní àjọ máa wọ̀ mo dẹ̀ fẹ́ kí ẹ pàdé mi bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run. Ẹ̀yin tèmi mo mọ̀ pé bí kíbi tẹ́ ẹ bá wà ẹ fẹ́ máa rí mi èmi náà mo dẹ̀ fẹ́ rí yín. Mi ò dẹ̀ ní sunkún lójijì o ẹ̀yin náà ò dẹ̀ ní sunkún mi. Ẹ ní sunkún mi o èmi náà mi ò dẹ̀ ní sunkún yín o. Gbogbo ibi kíbi tẹ́ ẹ bá dẹ̀ wà tó ń wò mí tínú ń dùn sí ayọ̀ yóò ní bàjẹ́. Ìrètẹ́ jẹ́ youth ẹ̀yin youth àti ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ó kù díẹ̀ kó dẹ̀ jẹ́ pé ká tó àkókò ti tó ìgbà ti tó dẹ̀ jẹ́ pé ikú tó pa bàbá wa ká béèrè lọ àwọn tó ń pa àwọn èèyàn wa lọ́wọ́ àwọn tó jẹ wá mọ́ ayé àfẹ́ bá wọn pò àfẹ́ bá wọn wọ̀ àwọn míì dẹ̀ wà tó dẹ̀ jẹ́ pé wọ́n máa try láì jẹ́ pé tí wọ́n bá ti rí mi báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí flag because iṣẹ́ wọn nìyẹn. Lẹ́ẹ̀kan sí mo kí Tẹ́ní ológo mo kí wọn púpọ̀ Tẹ́ní ológo mi Tẹ́ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o Tẹ́ní ológo mo dúpẹ́ lọ́wọ́ ẹ lórí gbogbo bó ṣe ń ṣe iṣẹ́ ò ní jóná àríjọba ọ̀run fi ṣeré jẹ ní agbára Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó máa dúró wípé òkè ó dìgbà tó ń bá yọ wa jẹ́ kóhun tó ní ìsinmi Ọlọ́run á gbẹ̀mí ẹ̀ lójijì. Ẹni tó bá sọ pé wàhálà tá à ń ṣe lórí Yorùbá nation pé a ò ní gbádùn ẹ̀ a ò dẹ̀ níwà láàyè a ò dẹ̀ níwà láàyè láti jẹ́ pé ká jèrè ẹ̀ Ọlọ́run á gbẹ̀mí wọn lójijì. Ẹ gbọ́ mi o mo dẹ̀ sọ fún yín gbogbo gbà mo dẹ̀ sọ fún yín wípé ikú tó máa pa ẹni kankan wá tó máa pa ọmọdé tó máa pa àgbà tó rẹ̀ jẹ́ pé nǹkan tí a ń ṣe tí a ní dúró jẹ́ ń bẹ̀ irúkú yẹn kò ní pa wá lójijì o. Ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ̀yin tẹ́ dẹ̀ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ dẹ̀ mọ̀ mi wò mi ò ní gbé nǹkan tó burú wá fún yín ohun tó dáa ni màá gbé wá fún yín. Àmúyire tó dẹ̀ jẹ́ pé ẹ lọ record Sunday ọmọ Adéyẹmọ Gbòho ṣá tó lọ record video ẹ̀ tó ń send káàkiri ìyá máa jẹ́ o tó bá jẹ́ àfà títí di ọ̀sẹ̀ ọ̀run àbí òun bá Ọlọ́run sọ̀rọ̀ tó ń gbọ́ kò rán ẹ̀ níṣẹ́ ò dẹ̀ jẹ́ iṣẹ́ yẹn ó bá ọ̀pọ̀lọpọ̀ ó bá wọn nínú jẹ́ ó jẹ́ kí ẹlòmíì pàápàá kó sùn ó jẹ́ kí ẹlòmíì kó sinmi ìkà nìyẹn o ìkà nìyẹn má sọ̀tọ̀ fún ẹ ìkà nìyẹn mi ò rẹ́dì fún ẹ lónìí àmọ́ gbà tí n bá máa rẹ́dì láti wá sọ́dọ̀ ẹ wàláì máa sọ̀rọ̀ sí ẹ̀ tó rẹ̀ jẹ́ pé àfáà tó ń ṣe o máa fi ṣẹlẹ̀ ni ẹ sọ pé ò ṣe àfáà mọ̀ kẹ́lọ̀ jẹ́ babaláwo òun ló máa pè ẹ jù iṣẹ́ tó ń bá rán ènìyàn máa jẹ́. Báwo ló ń porúkọ ìwọ lórí burúkú yìí tó lọ sí gangan tó lọ ṣe short video ń bẹ̀ iṣẹ́ tó wọ́n rán ẹ̀ lọ́lọ́ jẹ́ ń bẹ̀ lọ ṣe short video ò dẹ̀ fẹ́ lọ sí ìlú yẹn ò sọ fún baálẹ̀ tó ní ìlú yẹn ò sọ fún kábíyèsí tó wà ní ìlú yẹn ò dẹ̀ sọ fún gbogbo àwọn ìmáàmù tó wà ní ìlú yẹn ò dẹ̀ lọ síbẹ̀ straight ò lọ ṣe short video wá gbé káàkiri
ayé ẹ̀ máa bàjẹ́ ni Ọlọ́run ayé ẹ̀ máa bàjẹ́ gbà bẹ́ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ibikíbi tó bá wà tó ń gbọ́ mi ní àkókò yìí ìbànújẹ́ ti bá ẹ àìnífọ̀kànbalẹ̀ ó ti bá ẹ báwo ló ti máa lọ sí ìlú onílùú tí ò ní sọ fáwọn tó ń gbé ìlú yẹn wàá lọ sí gàngàn ṣé wọ́n rán ẹ lọ síbẹ̀ ni ṣé iṣẹ́ ìjọba tó ṣe wọ́n rán ẹ síbẹ̀ ni àbí ó ti gba rìbá ìwọ tó jẹ́ pé Boko Haram nìyẹn ò lọ ń gba rìbá lọ́wọ́ Boko Haram tó máa ń lọ síbẹ̀ ni ò ń gba rìbá lọ́wọ́ Boko Haram tó bá kidnap èèyàn ìwọ náà máa rán ìwọ ló tún gbowó lọ́wọ́ àwọn èèyàn ìwọ ló ń kówó lọ bá wọn ó jẹ́ agent ló jẹ́ fún àwọn Boko Haram agent ló jẹ́ fún Boko Haram ó dẹ̀ wà ń bẹ̀ ó ń ṣe ìkà ó dẹ̀ mọ̀ pé ìkà ló ń ṣe ó wá ń lọ síbẹ̀ lọ ṣe short video Ọlọ́run yọ ẹ́ tó bá yẹ kó ń bá ẹ níjọ́ ẹ ni ó jẹ́ kó ń sun ẹ mọ́ náà ni ó jẹ́ kó ń jó ẹ dànù because tó ṣèyàn gidi olórí burúkú nìyẹn ọmọ àlè ẹ ní kúre ayé ẹ máa bàjẹ́ ni nítorí pé ó fẹ́ ó ń bàlù onílùú jẹ́ ó ń bà àdúgbò àdúgbò jẹ́ ṣé ó ń nú ẹ lọ síbẹ̀ ni ibẹ̀ jẹ́ tẹ́tìrì ẹni ó jẹ́ ìlú tó ń gbé ni ó jẹ́ ìlú tó wà ni ọ̀run ẹ lọ sí gàngán ni ọ̀run ẹ lọ síbẹ̀ ni kí ló ń tẹ ojúbọ nǹkan tí ò kàn ẹ́ fún wàá lọ ṣe short video kí ló fẹ́ fi short video yẹn ṣe ó máa jóná mọ́ ni ìwọ tó rẹ̀ jẹ́ pé tí n bá ń sọ̀rọ̀ báyìí inú máa ń bí ẹ tó máa ń try tó rẹ̀ jẹ́ pé o máa fẹ́ máa ba fídíò mi o fẹ́ máa bàjẹ́ àbí kó máa tó máa àbí o máa flag fídíò mi ayé ẹ máa jóná ni ní agbára Ọlọ́run ayé ẹ máa jóná nítorí pé irẹ pẹ̀lú Boko Haram lẹ̀jọ́ ń ṣiṣẹ́ Boko Haram ni gbogbo ẹni tó rẹ̀ jẹ́ pé ẹ máa flag iṣẹ́ oníṣẹ́ ẹ máa flag ẹ̀ lẹ́ni mi ò rò tẹ́lẹ̀ láì jẹ́ pé kí n jáde kí n wá sọ̀rọ̀ but inú bí mi lórí gbogbo rìnrìnkúrìn lórí ṣekúṣe tẹ́ ń ṣe yìí ṣekúṣe lẹ́ ń ṣe náà ìrìnkúrìn lẹ́ ń rìn ẹ ṣe nǹkan tó tọ́ ẹ ṣe nǹkan tó yẹ ò jẹ́ kí àwọn ọmọdé wọn kó sinmi ẹ jẹ́ kí àgbà kó sinmi ò jẹ́ kí ẹni tó ń jẹun kó jẹun kí ń jẹ kó lọ nílé wọn ò jẹ́ kí lòmíì pàápàá báyìí bó ṣe wà kó máa lọ sí oko báyìí wàhálà ni wọ́n ṣépè fún ẹ wọ́n ṣépè fún bàbá dákú bàbá yìí ni ayé fẹ́ bàjẹ́ ni kí lẹ́ ń dààmú wọn fún kí lẹ́ ń dààmú Yorùbá fún ó wá lọ síbẹ̀ ó lọ ṣe fídíò tí wọ́n ní lọ sí gàngán ni wọ́n ní lọ síbẹ̀ ni ó lọ síbẹ̀ ó lọ ṣe fídíò alákùnrin ayé ẹ̀ máa bàjẹ́ ni o ó lọ ṣe short video kí ló fẹ́ fi fídíò yẹn ṣe o ní o fẹ́ lọ kọ́ máa ṣáláṣí àbí kí ló ní o fẹ́ kọ́ síbẹ̀ ẹ máa jóná mọ́ fídíò tó ń ṣe yẹn ni o máa jóná mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín mi ò fẹ́ mọ orúkọ ẹ pàápàá mi ò lè fẹ́ dá orúkọ ẹ náà pàápàá báyìí ó di tètè mi gbà tí mo gbọ́ orúkọ ẹ tó lọ síbẹ̀ ó lọ ṣe short video ayé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé òun gbà tó lọ síbẹ̀ ṣé o pe àwọn kábíyèsí bẹ̀ pé òun bọ̀ ń bẹ̀ ni ṣé o pe àwọn àfáà àbí àwọn lèmáàmù tó wà ń bẹ̀ pé mò ń bọ̀ ní gàngán o ṣé o sọ bẹ́ẹ̀ fún wọn ni o wá gba ìkùnlé okùn wọlé onílùú ó jẹ́ kán jó ẹ mọ́ná ni ó jẹ́ kó sọ táyà sí ẹ lọ́rùn kó jó ẹ orí ẹ bàjẹ́ ọmọ àlè ẹ ní kúre ẹ̀yin Boko Haram yìí because òun bá àwọn Boko Haram ṣiṣẹ́ ẹ sá dojúkọ gàngàn ṣá ẹ sá fẹ́ ṣe wọ́n léṣe ń bẹ̀ ayé ẹ fẹ́ bàjẹ́ ni ẹ sá dojúkọ gàngàn yẹn ẹ sá fẹ́ bà gàngàn yẹn ẹ fẹ́ bàjẹ́ ẹ fẹ́ bàbẹ́ jẹ́ fún àwọn tó ń gbé bẹ́ẹ̀ ó jẹ́ káwọn tó wà ń bẹ̀ kó ní ìsinmi everyday lẹ́ ń kidnap èèyàn bó jẹ́ kidnap l'Abẹ́òkúta bẹ́ẹ̀ lẹ́ kidnap ní Ìbàdàn bó jẹ́ kidnap ní Ìbàdàn ẹ̀ kidnap káàkiri ayé ń fẹ́ bàjẹ́ ni ìwọ ọkùnrin yìí ò dẹ̀ múra tó lè jẹ́ pé ìwọ ló máa ń gbàdìbà fún wọn tó bá ṣiṣẹ́ yẹn ìwọ ló ń gbàdìbà fún wọn ayé ẹ̀ máa bàjẹ́ ni Ọlọ́run èmo sọ bẹ́ẹ̀ fún ayé ẹ̀ máa bàjẹ́ ni ẹ̀ ní kúri mo sọ bẹ́ẹ̀ fún ẹ ò ní kúre inú ẹ bí mi bó ṣe mo dí àwọn fídíò kan báyìí mo dí lóru báyìí mo ní kí ni nǹkan tó dẹ̀ tún ṣẹlẹ̀ yìí kí ni ọkùnrin wá lọ síbẹ̀ ọ̀run ẹ lọ síbẹ̀ ni ọ̀run ẹ lọ sí gàngán ni ọ̀run ẹ lọ síbẹ̀ ni ayé ẹ máa bàjẹ́ ni ẹ ní kúre mọ́tò ló máa pa yálà yá ẹ ní jèrè ọmọ tó bí pàápàá kò ní jèrè ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin tèmi mo ti sọ fún ẹ pàdé mi ní New York Promising Land ẹ pàdé mi bẹ̀ ní ọjọ́ Sunday ẹ̀yin tèmi káàkiri àgbáyé
káàkiri ní diaspora gbogbo ìlúkílù tó bá wà tó bá ń wò mí èmi ni ọmọ yín o tó bá ti bímọ rí èmi ni àkọ́bí yín o àkọ́bí ni mo jẹ́ o mo sọ fún yín àkọ́bí ni mo jẹ́ o mi ò dẹ̀ ní ṣẹ̀yìn o gbogbo ẹ̀ tèmi ní diaspora àkọ́bí ni mo jẹ́ o mi ò dẹ̀ ní ba ojú mi ò ní bàjẹ́ èyí tó bá da ni mo máa gbé wá fún yín o anyway lọ́ọ̀yà tó da gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó dẹ̀ jẹ́ pé òun dúró fún ọ èèyàn wa Sunday Igboho Òòṣà tó dúró fún ò ní ṣiṣẹ́ ṣe o ṣiṣẹ́ tó dá o mo dẹ̀ mọ̀ mo nígbàgbọ́ pé ṣe máa bá mi sọ̀rọ̀ wípé a máa ṣọpẹ́ láìpẹ́ ó máa rí bẹ́ẹ̀ o ní àṣẹ Ọlọ́run ẹ máa retí mi ní ọjọ́ Friday màá tún dé màá tún bá yín sọ̀rọ̀ ìwọ tó lọ sí gàngán lọ sí short video ayé ẹ ti bàjẹ́ o Ọlọ́run ti fi àṣẹ sí bẹ́ẹ̀ bó ṣe máa dé nìyẹn pàdé mi ní New York ẹ tèmi ní diaspora ní Promised Land a máa lọ sí lọ́jọ́ mùkẹ́ là máa jó fọlọ́run mi àjọ máa pàdé ń bẹ̀ tí gbogbo àjọ máa yọ̀ lọ́kùnrin lóbìnrin ẹ tèmi I love you all.